Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ yẹn lólùfẹ́ ìfìlú wa ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín. Ẹ sì mọ̀ pé tí bá ti yọ ọgbà yẹn mo fẹ́ wá gbé yín débọ̀ lórí fíìmù tí ẹ máa lọ. Ṣé ti rí A Broken Husband? Fíìmù yìí ó gba ẹnu tán. Ẹ̀kọ́ wà ń bẹ́ẹ̀ tí ẹ máa kọ́. Ẹ wò ẹ bá ti mọ̀ fún àwọn pípọ̀ tẹ̀ ń dín pẹ̀lú kò sí nǹkan tó fẹ́ lọ sí. Ẹ jìnnà sí wọn. Ẹ sá 440. And then your ex should remain in your past. Ẹ gbọ́dọ̀ ní business kankan tẹ̀ ń ṣe pẹ̀lú ex yín. And then kó tó bá ṣẹlẹ̀ pẹ̀lú sọfà tẹ̀sí máa rí ẹ̀yàn àkọ́kọ́ yẹn ti jẹ́ ìwọ̀kan. At least you're supposed to tell your husband bó bá tiẹ̀ ṣe everything. At least 90% kó tó bá ṣẹlẹ̀ ní life yẹn ọkọ yín gbọ́dọ̀ mọ̀. So girl yìí àti bọ̀bọ̀ yìí àwòbánu lady yìí this pretty lady Oyindamola Sanni àwọn méjì jọ pàtì àwọn Adéníyì Johnson náà wà nínú fíìmù yìí. So girl yìí òun ex ẹ̀ reach out sí ó ṣàn disturb ọ̀rẹ́ ra ní mọ̀ mo dẹ̀ láì tẹ̀ ṣe snow bọ̀bọ̀ yẹn ní mọ̀ tó ṣe pé òun mọ̀ rí àlàyé dé gbò náà bọ̀bọ̀ ìfẹ́ gbò ó so ó ṣàn snob ẹ̀ aṣáàmù bí bọ̀bọ̀ yẹn ṣe wárí nọ́mbà Oyindamola ó ṣàbẹ̀rẹ̀ sí pé lóríṣiríṣi ó pé inú ìgbà ṣó fẹ́ bà marriage ń jẹ́ ni òun ti marry ó dẹ̀ move on òun ti move on kó yẹ pé nọ́mbà òun kó má dání òun kíníkan mistake tí bèbí yẹn ṣe ni wípé ó lọ lé bọ̀bọ̀ yẹn ó lọ para fún òun ṣì nǹkan báyìí náà and then ó tún hide kíní yẹn ní hide tí ò jẹ́ fọkàn mọ́ kó tó ó yẹ kó sọ fọkàn yẹn náà bèbò gbà mí lọ́wọ́ bọ̀bọ̀ yìí ò fẹ́ move on ó ń disturb me ká ní bí wọ́n sọ fọkàn yìí sìn ó pọ́ sí bẹ́ẹ̀ kí àwọn méjì máa jọ wọn kó tó máa ṣe ó jẹ́ kó lọ sí police station kó lọ report ní police station bọ̀ kò sọ fọkàn ó fi hàn pé òun lè handle rẹ̀ fúnra rẹ̀ ó wá lọ ilé bọ̀bọ̀ yẹn another mistake tó tún ṣe ni pé ó tún lọ ilé bọ̀bọ̀ yẹn ó dẹ̀ okay fine ó fẹ́ lọ ilé bọ̀bọ̀ yẹn láti lọ fún wọn ni kò yẹ kó lọ lásán náà bó bá ṣe lọ pẹ̀lú ọ̀rẹ́ kan àbí bóyá bí ọlọ́pàá kan wọ́n ṣàmìyàn kan dání bèbí yìí ó ṣàlọ lásán ìgbà tó lọ páyà fún bọ̀bọ̀ pé kò ní intention kó fẹ́ lọ pé ó fẹ́ lọ bá bọ̀bọ̀ yẹn sùn kò sí níbi wọ́n fẹ́ lọ bọ̀ ó fẹ́ lọ wọ́n yẹn pé láyéláyé ọ̀kú má pè wọ́n ẹ̀wù ọ̀tọ̀ nìkan tó bá lọ ọ̀tọ̀ nìkan tó ń yẹ tó ṣe lọ sílé bọ̀bọ̀ yẹn báyìí tí bọ̀bọ̀ yẹn ṣe rape nìyẹn and then girl yẹn ó dẹ̀ wà nínú oyún bí ní àsìkò tí bọ̀bọ̀ yẹn rape yẹn ó jẹ́ pé lose pregnancy gbàtí pregnancy yẹn wá wálé ọkọ tẹ̀ ṣe ìwé ọkọ tẹ̀ ṣe kò kàn tẹ̀ sí anything gbàtí doctor sọ pé nǹkan tó jọ pé ó wà ó ní sex pẹ̀lú ìyàwó ẹ̀ nínú oyún ṣe wálé ọkọ ṣàṣùn pé ìyàwó òun ṣàní kò kàn tẹ̀ bí something tó serious báyìí ṣá ó ṣáà lọ later ni bọ̀bọ̀ yẹn wá send message sórí fóònù girl yẹn pé the sex was kìnnìkan she sweet she tight kìnnìkan ẹ̀bùrú àwọn message yẹn pé tójú gan bá rí gan ó lè yàn máa sáré mo máa gbóná wá ni tọkọ ṣe rí message nìyẹn tọkọ ṣe wá ṣìwàwò síyàwó ó wá bẹ̀rẹ̀ sí í nà ó rẹ̀ pé ìyàwó ẹ̀ ní oríṣiríṣi ṣàṣẹlẹ̀ nínú movie ọkọ ṣáà gbàtọ́kọ ṣáà létà okùn òfin àpòkọ́ báyìí ló ṣe tó dùn mí kíní tọkọ ṣe òkòkè kóun gbèjà ìyàwó òun yẹn tó ṣe lọ́lẹ̀ bọ̀bọ̀ nìyẹn tó ṣe ní ìrìn àfẹsẹ̀ sí nìyẹn pàtó máa fi dúró ọ̀dọ̀ x ìyàwó ẹ̀ bọ̀bọ̀ yẹn kẹrẹ̀ rí ó ní drugs ti kó sórí bọ̀bọ̀ yẹn a dẹ̀ rí ìgò lọ́wọ́ bọ̀bọ̀ yẹn àwọn àmọ̀ bóyá òun ló fọ́ bọ̀bọ̀ ní ìgò lórí o bóyá drugs ni ó fa ikú pa àṣàmọ̀ pé wọ́n bọ̀bọ̀ lẹ́wọ̀n cause footprint ó ṣò ní inú kinní tó ṣe wọ́n padà wípé òun lórí ẹ̀wọ̀n lórí fẹ̀fẹ̀ lò wá ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo A Broken Husband ẹ má jẹ́ sọ story yẹn tó fún yín tó bá dẹ̀ ṣe ti ṣe jẹ́ ìyẹn lólùfẹ́ mi àti máa gbé níbẹ̀ and then ẹ jẹ́ advice ní ẹ̀yìn ti tèmi ẹ má ṣe irú mistake tí bèbí yẹn ṣe o ẹ̀rọ amú ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ọmọ kìíní kọ́kí nǹkan tó bá lè máa ṣe yín ẹ jẹ́ kọ́kọ́ nínú bébí o kọ́ báyìí ló ṣẹlẹ̀ ẹ̀yin méjì ẹ jẹ́ máa rí orí papọ̀ ẹ̀yin mọ̀ pé máa ṣe and then x yín tó bá ní sọ́ọ̀bù ìsáàkẹ́ report fọlọ́pàá ọbẹ̀ tààtì ẹ̀ṣin máa block nọ́mbà yẹn lọ ẹ̀yin lólùfẹ́ bí wàá ẹ̀ṣin ti jẹ́ màá sọ wá gbé níbẹ̀ lórí fíìmù tẹ̀ máa lọ àti pàdé ó dìgbà ó dàbọ̀.